Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa gbé yín ga fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti rí èní ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kejìlá. A dúpẹ́ àwọn ogun tí ẹ ti ṣẹ́ fún wa. Ògo ni fún orúkọ yín fún èyí tẹ́ ń ṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àti èyí tẹ́ ò tún ṣẹ́ nítorí ẹ̀ ń mú wa borí gbogbo ogun tó wà ní 2024. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tá ò gbéyẹ̀wò lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 17 oṣù kejìlá. Àkòrí tí a ò gbéyẹ̀wò lẹ́ni sọ wípé àwọn ìlérí Ọlọ́run. Àwọn ìlérí Ọlọ́run. A mú àkọ́sórí wa nínú ìwé Jóṣúà orí 21 ẹsẹ̀ 5-50. Jóṣúà orí 21 ẹsẹ̀ 5-50. Ohunkóhun kò tàṣé nínú ohun rere tí Olúwa ti sọ fún ilé Ísírẹ́lì, gbogbo rẹ̀ ni ó ṣẹ. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Hébérù orí 6 ẹsẹ̀ 10-15. Ìwé Hébérù orí 6 ẹsẹ̀ 10-15. Nítorí Olúwa kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ rere tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ ti ń ṣe. Àwa sì fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà hàn fún ẹ̀kúnrẹ́rẹ́ títí dé òpin, kí ẹ má ṣe di onílọ́ra o, ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n sì yí pa ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí. Nítorí tí nígbà tí Ọlọ́run ṣe ìlérí fún Ábúráhámù, bí kò ti ṣe rí ẹni tí ó pọ̀ ju òun láti fi búra, ó fi ara rẹ̀ búra wípé ní tòótọ́ ní bíbùkún èmi yóò bùkún ọ, àti ní bíbísí èmi yóò mú ọ bí sí o. Bẹ́ẹ̀ náà sì ni lẹ́yìn ìgbà tí ó fi sùúrù dúró, ó rí ìlérí náà gbà. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ó lè rí ọ̀pọ̀lọpọ̀ agbára láti àwọn ìlérí Ọlọ́run nínú ìwé Númérì orí 23 ẹsẹ̀ 19. Ó wí pé Ọlọ́run kò dàbí ènìyàn tí yóò ṣèlérí láì mú un ṣẹ. Nígbà tí Ọlọ́run bá ṣèlérí fún ọ, yóò mú un ṣẹ. Ó lè pẹ́ o, ṣùgbọ́n gbogbo ìlérí tí o bá gbà lọ́dọ̀ Ọlọ́run yóò sì wá sí ìmúṣẹ. Nítorí ìwé Kọ́ríńtì kejì orí 1 ẹsẹ̀ 20 wípé nínú ìlérí rẹ̀ ní bẹ́ẹ̀ ni àti àmì wà. Ọ̀kan lára àwọn ìlérí rẹ̀ ni wípé ìwọ yóò borí ìpèníjà ibi. Nítorí ìwé Àìsáyà orí 54 ẹsẹ̀ 17 sọ gbangba wípé kò sí ohun ìjà kan tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ́ ní nǹkan. Èyí ni ìlérí Ọlọ́run alágbára, kò sì lè kùnà rárá. Ìwé Dìtálórómì orí 28 ẹsẹ̀ 7 wípé nígbà tí ọ̀tá bá dìde sí ọ, wọn yóò di ẹni ìkọlù níwájú rẹ. Ní ọ̀nà mìíràn, ìwọ kọ́ ló máa ja ìjà yìí o. Wàá máa wò wọ́n bí wọ́n ṣe ń sá tí wọ́n sì ń ṣubú níwájú rẹ. Tí wọ́n bá jáde sí ọ ní ọ̀nà kan, wọn yóò sì sá níwájú rẹ ní ọ̀nà 7. Ìwé Dìtálórómì orí 28 ẹsẹ̀ 7. Ìlérí mìíràn wà nínú ìwé Dìtálórómì orí 28 ẹsẹ̀ 13. Olúwa yóò sì fi ọ́ ṣe orí, kì yóò sì ṣe ìrù. Ìwọ yóò sì máa lékè sá, ìwọ kì yóò sì jẹ́ ẹni ẹ̀yìn. Bí o bá fetí sí àṣẹ Olúwa Ọlọ́run rẹ tí ó pa fún ọ ní òní láti máa kíyèsí. Láti inú ẹsẹ̀ Bíbélì òkè yìí, ó fi hàn wípé ìwọ yóò máa lékè ní gbogbo ìgbà. Kò sí ibi tí ó wù kí o jẹ́. Nígbà tí mo kéré tí mo máa ń bá àwọn ológbò ṣeré ní ilé, màá di ẹsẹ̀ ológbò mẹ́rẹ̀ẹ̀rin mú, màá sì fi ẹ̀yìn rẹ̀ lélẹ̀, màá sì yọ ọwọ́ mi. Ní kété tí mo bá yọ ọwọ́ mi, olóńgbò náà yóò dìde láàrin ìṣẹ́jú àáyá.
eléyìí fi ìdí ọ̀rọ̀ àwọn àgbààgbà múlẹ̀ tí ó sọ wípé ẹ̀yìn olóńgbò kì í kanlẹ̀. Ọ̀nà mìíràn ni èyí láti sọ fún ọ wípé kò sí bí ó ti wù kí ó rí, wàá máa lékè ní gbogbo ìgbà ni. Ìlérí Ọlọ́run fún ọ òun ni pé ní gbogbo ìgbà ìwọ yóò máa jẹ́ orí, o kò ní jẹ́ ìrù, ìwọ yóò máa lékè, o kò ní sí ní ilẹ̀. O gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀wẹ̀ wípé àwọn ọ̀rọ̀ mímọ́ yìí ó ní ipa láti kó kí ìlérí Ọlọ́run bá lè wá sí ìmúṣẹ nínú ayé rẹ. Olùfẹ́, tí ìlérí kan bá wà tí o fẹ́ kí ó wá sí ìmúṣẹ nínú ayé rẹ, ṣe ìwádìí àwọn ohun tí ó so mọ́ ọ nínú Bíbélì kí o sì kó ipa tirẹ̀. Ìwọ yóò sì rí wípé ìlérí náà yóò wá sí ìmúṣẹ ní àsìkò tó tọ́. Kókó ọ̀rọ̀ nínú ìlérí Ọlọ́run ni bẹ́ẹ̀ ni àti àmì wà. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run ìwọ tí ó ṣe ìlérí, Ọlọ́run tí kì í dalẹ̀ májẹ̀mú, gbogbo àwọn ìlérí ńláńlá tí ó ṣe fún mi, Olúwa jọ̀wọ́ jẹ́ kí ó wá sí ìmúṣẹ nínú ayé mi. Àwọn ìlérí tí ó ṣe fún ayé mi, fún ìdílé àti ẹbí mi, Olúwa jẹ́ kí ó wá sí ìmúṣẹ. Ọlọ́run yóò sì jẹ́ kó wá sí ìmúṣẹ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.